Assalamu alaikum wa rahmatulahi ta'ala wa barakatuh. Aláfíà Ọlọ́run, àánú Ọlọ́run, oore ajẹ́njẹ́tàn Ọlọ́run ọba kí ó máa bá èmi àti yín gbé, Allahumma àmín. Wọ́n ní ègbìnrìn ọ̀tẹ̀ bá a bá ṣe ń paná kan lèmi tún ró. Ṣùgbọ́n ẹni tó bá jẹ́ mùsùlùmí òdodo, tó bá mọ nǹkan tó gbélé ayé rẹ̀ wá ṣe, tó bá mọ nǹkan tó yẹ kóun ṣe nílé ayé òun, ó yẹ kó lè mọ̀ wípé ó dìgbà tóun bá dé ọ̀dọ̀ Ọlọ́run ọba, tí Ọlọ́run ọba bá tẹ́wọ́ gba iṣẹ́ òun tó fi òun sínú ọgbà àlejò náà, lòun máa tó ní ìsinmi, lòun máa tó fọkànbalẹ̀, lòun máa tó rí wípé kò sí bí ọlá òun ṣe lè ṣe pọ̀ tó nílé ayé yìí, òun ò tí ì lè fọkànbalẹ̀ nítorí pé ilé ayé ilé ayé ilé ayé ilé ẹ̀tàn òun náà ni ayé tí a wà yìí. Náà bàbá wa kan ní ilẹ̀ Yorùbá, bàbá Àràbà ìlú Òṣogbo, bàbá Ẹlẹ́bùìbọn, àwọn ni wọ́n grant interview kan. Nínú interview wọn yìí, wọ́n wá center ọ̀rọ̀ wọn pàápàá jùlọ sí mùsùlùmí, wípé gbogbo àwọn ọmọ tó bá ń jẹ́ orúkọ mùsùlùmí kí wọ́n lọ drop orúkọ wọn, kí wọ́n má jẹ mọ́, nítorí pé orúkọ tí ò ní ìtumọ̀ ni. Wọ́n tún wá sọ débi wípé ẹni tó bá jójú lówó ọmọ ọkọ kò gbọdọ̀ jórúkọ àwọn bẹ́ẹ̀. Ìyẹn ni wípé àwa tá à ń jẹ́ orúkọ mùsùlùmí yìí, ọmọ àlè ni wá, a kì í ṣọmọ ọkọ. Yorùbá ní ẹni onípọ̀n láti ń gbọ́ pọ̀n òun. Ẹ jẹ́ kí ẹ gbọ́ lẹ́nu bàbá Ẹlẹ́bùìbọn fúnra wọn. Bismillah. Wọ́n sọ fún mi pé ó ní àwọn ọ̀fẹ́ Matthew tí àwọn òbí àwọn sọ wọn nígbà táwọn early discover ara wọn early. Ó ní Matthew òun ò jẹ mọ́. Ẹ jẹ́ kí gbogbo wa náà ká ṣàwárí ara wa, àwọn tá a bá jẹ́ ojúlówó ọmọ ọkọ, ká máa jẹ́ orúkọ àbínibí wa, orúkọ ìdílé wa. Ká má sọ wa di Abudu Rahman, Abudu Rasidi tí ò ní tẹ́lòmíì mọ̀ bóyá lè Lárúbáwá ló ti wá. Orúkọ àbíni Yorùbá ló ní àpọ́nlé, orúkọ wa ló ní ìtumọ̀ jù. Abísọ́lá, Abísóyè, Ọlárewájú, gbogbo bẹ́ẹ̀ orúkọ tó yẹ ká máa jẹ́ ìmọ̀ràn ní fún wa rèé o. Ká má sọnù. Ẹ jẹ́ kí gbogbo wa náà ká ṣàwárí ara wa, àwọn tá a bá jẹ́ ojúlówó ọmọ ọkọ, ká máa jẹ́ orúkọ àbínibí wa, orúkọ ìdílé wa. Ká má sọ wa di Abudu Rahman, Abudu Rasidi tí ò ní tẹ́lòmíì mọ̀ bóyá lè Lárúbáwá ló ti wá. Àwa tá a gbéra wa ní Yorùbá, ẹ jẹ́ á máa jẹ́ orúkọ àbínibí wa. Èwo ni James, Abraham, èwo ni Wòsílà. Orúkọ tí à ń jẹ́ yìí, tẹ́ ẹ bá wo ìtumọ̀ ọ̀pọ̀lọpọ̀ kò ní ìtumọ̀. Wọ́n ní Wòsílà, wọ́n ní àga ni, wọ́n ní Símbì, wọ́n ní pátákó ni. Náà mo rò bíi pé a ti gbọ́ nǹkan tí bàbá Ẹlẹ́bùìbọn tí wọ́n sọ. Wọ́n sọ̀rọ̀ nípa Àrẹ̀mú Ọbásanjọ́ wípé ó ní kán yọ Matthew kúrò nínú orúkọ òun torí pé ńgbà tí wọ́n rediscover ara wọn, pé káwa náà kí a ṣe àwárí ara wa, kí a jẹ́ ojúlówó ọmọ Yorùbá, ká má máa jẹ́ orúkọ. Ẹ rí wípé n tó ṣe concern mi ni pé tẹ́ ẹ bá tún play fídíò yẹn dáadáa, ẹ rí wípé lẹ́ẹ̀mẹ́ta ni wọ́n pààrọ̀ orúkọ mùsùlùmí níbẹ̀ yẹn, Abdulrahman, Abdulrasheed. Nígbà tí wọ́n sọ yẹn, wọ́n sọ lẹ́ẹ̀mejì, wọ́n ṣẹ̀ṣẹ̀ wá sọ pé Abraham James, wọ́n sọ yẹn lẹ́ẹ̀kan, wọ́n tún wá ní Wòsílà Símbì. Ẹ rí wípé wọ́n focus lórí Islam púpọ̀, wọ́n focus lórí Islam. Ṣùgbọ́n bàbá Àràbà ìlú Òṣogbo, ẹni àwa tí à ń jẹ́ orúkọ mùsùlùmí, orúkọ torí pé ẹni Abdulrahman, kò sẹ́ni tó ń jẹ́ Abdulrahman ju mùsùlùmí lọ. Ẹni Abdulrasheed, kò sáwọn tí ń jẹ́ ju mùsùlùmí lọ. Wàsíìlà, kò sẹ́ni tó ń jẹ́ ju mùsùlùmí lọ. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mùsùlùmí ló ń jẹ́ àwọn orúkọ wọ̀nyí. Ẹ wá ní ká ṣàwárí ara wa, ká sọ orúkọ Islam nù, ká wá lọ mú orúkọ ìṣẹ̀ṣe. Bàbá, ibi tí màá ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi rèé. Bàbá sà,
ẹ dákun ẹ má bínú sà, ṣé ọmọ àlè lẹni tó kọ history Yorùbá àbí kò wọn ṣàwárí ara wọn ni sà? Nítorí pé Reverend Samuel Johnson ni wọ́n jẹ́, ẹni tó kọ history Yorùbá nìyẹn. Òun ló kọ history Yorùbá tí wọ́n ń lò lénìí. Mo tiẹ̀ wò ó nínú fídíò kan tẹ́ ti sọ wípé in tó kọ jóná, ṣùgbọ́n ìtàn fi yé wa pé kò jóná, wọ́n misplace ẹni wọ́n padà wá rí. Àbúrò ẹ̀ tó ń jẹ́ Odia Johnson, òun ló padà wá ṣe iṣẹ́ yẹn tó print it out. Ìwọ̀nba ìtàn tí wọ́n rí lénìí tó ń sọ nípa Odùduwà, tó ń sọ nípa Ọ̀rúnmìlà, Reverend Samuel Johnson ló kọ. Ṣé ọmọ àlè ni sà? Àbí kò rediscover ara ẹ̀ nígbà tó kọ ìtàn Yorùbá? Kí ló dé tí ò ṣe ìdí sí ṣẹ̀ṣe? Ẹlẹ́ẹ̀kejì, ó ṣe jẹ́ pé Reverend Samuel Johnson ló kọ ìtàn Yorùbá tí ò ṣe jẹ́ pé Odùduwà ló kọ àbí Ọ̀rúnmìlà ló kọ? Ó ṣe jẹ́ pé orúkọ tá a rí yìí, gbogbo wa la mọ̀ yìí pé ta ló ń jẹ́ Reverend Kristẹni ni now, Reverend Samuel Johnson. Tó bá ṣe wípé wọn ò rediscover ara wọn, ọdún tí à ń dẹ̀ ń sọ yìí 1846 ni wọ́n bí bàbá yẹn, tó ṣe pé wọ́n ì bá original ìtàn nílẹ̀. Ẹ̀yin náà lẹ́ ń sọ wípé ẹ faramọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú ìtàn tí ọ̀gbẹ́ni yìí tí ó kọ, nítorí wípé kò faramọ́ ìṣẹ̀ṣe yín púpọ̀. Bàbá Ẹlẹ́bùrú ìbọn sà, ntí ṣé nígbà tí wọ́n bá fún wa ní fọ́ọ̀mù pé ká kọ orúkọ, torí pé ìdí tí a fi ń kọ orúkọ mẹ́ta ni wípé kí wọ́n lè dá ẹ̀sìn tí à ń ṣe mọ̀, àti ìran tí a jẹ́, àti orúkọ ẹni tí ó bí wa. Ṣé nígbà tí a bá máa wá ṣe ká yọ ẹ̀sìn dànù, ṣe advice tẹ́ ń fún wa nìyẹn? Ká yọ ẹ̀sìn yẹn, ká yọ dànù. Èmi gẹ́gẹ́ bí àpẹẹrẹ, Lukman lórúkọ tí wọ́n sọ mí, Ọlárìnwájú ló fi mí hàn. Lukman nìyẹn ló ń jẹ́ kí wọ́n mọ̀ pé mùsùlùmí ni mí. Ọlárìnwájú ó ń jẹ́ kí wọ́n mọ̀ pé ọmọ Yorùbá ni mí. Owais lórúkọ bàbá tó bí mi lọ́mọ. Ṣé kí n sọ pé Ọlárìnwájú kí n yọ Owais náà, kí n yọ dànù, kí n wá lọ wọ́rúkọ kan kí n fi kún? Ṣé tí n bá ṣe bẹ́ẹ̀, ṣé èèyàn lọ máa lè ní àbẹ̀ni tó ń jórúkọ bàbá ẹ̀? Bàbá Ẹlẹ́bùrú ìbọn sà, ẹ bá má ti tọwọ́ bọ Islam lójú, ẹ bá ti rọra fi wálẹ̀. Nítorí pé gbogbo ọgbọ́n tí ẹ máa ń dá òun náà ní wípé àwọn ọ̀pọ̀lọpọ̀ kan wà o tó ṣe wípé ọmọ mùsùlùmí ni wọ́n o, not until ìgbà tẹ́ bá bí wọ́n, tẹ́ ẹ bá lórúkọ wọn ẹ lè mọ̀ pé ọmọ mùsùlùmí ni wọ́n. Irú àwọn èèyàn bẹ́ẹ̀ ni tí wọ́n bá ṣe sẹ́ńsọ̀, wọ́n á lè wá kàǹtì ẹ̀ sọ́dọ̀ yín àbí kán kàǹtì ẹ̀ síbí, nítorí pé wọ́n ti yọ orúkọ mùsùlùmí dànù. Ọmọ Yorùbá àtàtà ni wá. Ntí Yorùbá náà tó sì fi ń sọ, ntí Yorùbá ń sọ ni pé kí làṣà wa, kí làṣà wa? Káwọ agbádá, káwọ bùbá, káwọ ìró, káwọ dànsíkí, àbètí ajá àti gbogbo ẹ̀ lọ. Mi ò lọ jẹ́ orúkọ míì tó yàtọ̀ sí orúkọ Yorùbá. Mi ò yọ orúkọ mi dànù kí n wá pààrọ̀ ẹ̀. Bàbá Ẹlẹ́bùrú ìbọn sà, ẹni ẹ tún wá mọ̀ọ́mọ̀ tó wá ń tú orúkọ, ẹni Wàsílà, ẹni wọ́n ní àga ni, Símbì wọ́n ní pátákó ẹsẹ̀ ni, àbí pátákó nǹkan yòówù kí ẹ lè pé. Bàbá sà, ẹ jẹ́ kí n sọ fún yín sà, ǹjẹ́ ẹ ti gbọ́ orúkọ bíi Declan Rice? Ẹ ti gbọ́ rí sà? Rice tá à ń jẹ màní, spelling ẹ̀ kò máa yàtọ̀ síra wọn. Rice tá à ń jẹ, even though ìtumọ̀ tẹ́ ẹ sọ is not right, but ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ yẹn fún yín. Sà, ẹ ti gbọ́ Michael Catt rí? Catt, C-A-T, káàtì ológbò.
ẹ ti gbọ́ Michael Neil ìṣó sáà orúkọ àwọn nǹkan kan wà tó ṣe pé nínú orúkọ Islam ló gbé orúkọ tó dá wá tó ní ẹwà tó ní ìtumọ̀ tó ní pípé Islam ló gbé wá ṣé ẹ wá rí gbogbo ọgbọ́n tí a wá ń dá yìí kì í ṣe mùsùlùmí lẹ̀ ń bájà mo fẹ́ kó yé yín bẹ́ẹ̀ sá nínú Al-Qur'an Quran 9 verse 33 Ọlọ́run Ọba subhanahu wa ta'ala suratu Tawbah ayah 33 Ọlọ́run Ọba ní huwa alladhi arsala rasulahu bil huda Ọlọ́run Ọba ní ìmí Ọlọ́run ni mo rán òjíṣẹ́ mi pẹ̀lú ọ̀nà ọmọ wa dinil haqq àti ẹ̀sìn òdodo lidhira ala dini kullihi olúborí ẹ̀sìn lẹ̀sìn Islam kò sí ní tẹ́ fẹ́ ṣe sí olúborí ẹ̀sìn òun lẹ̀sìn Islam ẹ bá gba ọ́lídé ìṣẹ̀ṣe lẹ́ẹ̀mẹ́wàá olúborí ẹ̀sìn lẹ̀sìn Islam tí Islam tẹ́sìn tọdún Islam bá dé ìlú apá gìrìgìrì tọdún Islam bá dé ìlú arọ́ gìrìgìrì tọdún Islam bá dé ọjà yí padà ìlú á yí padà kí lẹ́ fi Islam pè ẹ wá ní kéèyàn máa jẹ́ orúkọ bí orúkọ ọmọ lárúbáwá orúkọ lárúbáwá kọ́ ni Abdulrasheed orúkọ títọ́ lọ́wọ́n ọba tó fẹ́ káwa mùsùlùmí máa jẹ́ ni walaw karihal mushrikun bẹ́lẹ̀ bọ́ bá fẹ́ bóníṣẹ̀ṣe bá fẹ́ tó bá kọ̀ Islam ló máa padà borí o àdúrà ìsinmi wá fún gbogbo ẹ̀yin mùsùlùmí ẹ ti gbọ́ o ẹ̀yin tẹ́ máa ń kọ orúkọ tẹ́ ń yọ orúkọ Islam dànù nǹkan ṣe ń kà yín lákàsẹ́yìn náà nìyẹn ìwọ tó sọmọ ọmọ ẹ ní orúkọ tó dáa Amina Sekina ẹ wo àwọn orúkọ tó rẹwà Balkis Mastura orúkọ tó rẹwà orúkọ tó ní ìtumọ̀ tó rẹwà tí kìí ṣe pé Awóhùnmí Ọ̀ṣúnbùnmi Èṣùbíyì tí kìí ṣe orúkọ bẹ́ẹ̀ àwọn orúkọ tó lẹ́wà orúkọ tó ní ìtumọ̀ tó dáa ẹ wá sọ yẹn nù ẹ wá sọ pé ẹ ń jẹ́ beauty ẹ ń jẹ́ smart ẹ̀yin mùsùlùmí a ń láti máa create awareness fún gbogbo àwa mùsùlùmí lórí nǹkan tí bàbá yìí tí wọ́n sọ àtẹ̀mí àti Ọlọ́run bá ò ní ṣì wá lọ́nà subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin alhamdulillahi rabbil alamin.